wà fọwọ́ sí owó tí máa fi ṣe ta ní ọ̀nà. èmi á náà ilẹ̀. lórí owó kọ̀ wò pé àbí fáwọn fẹ́ náwó. èmi á náwó Ifá pèsè kò mí ilẹ̀ owó ẹ̀mí ṣọdún bẹ́ẹ̀ àbí. ó dà mo fowó sí. orí àná o. àṣẹ orí àdá. owó tí máa fi sí owó tá a bá fi ṣẹ̀yìn lẹ́ẹ̀nà kì í ṣe fá mo láì kí yẹn parọ́. àwọn ènìyàn ní Ifá tí owó pé Ifá ní ọ̀nà wo Ifá ìnáwó èèyàn ní ọ̀nà wo olùfá. Aya Tèmilọ́lá ló kọ ìyàwó ìyá mi. Tèmilọ́lá Babalúwayé Ògúnládé mi náà gọ̀mọ́jú. ẹ kò lẹ́nu ọ̀nà ẹja àpẹja rí nà ẹ bá ń gbòjò wá ẹ bá ń nu ara ìdára ẹ bá ń gbòjò wá. Òjò kúrè alágàdá ogun. Òjò ẹnìkan tú ẹsẹ̀. Òjò kúrè alágàdá ogun. Láti kọ́ kékeré yẹn fòṣù wálé kan tá a yí o. Olókùn sọ pé ẹlẹ́ kan ta yín. Olókùn sọ pé ẹlẹ́ kan ta yín. Àṣẹun. Òjò kúrè alágàdá ogun ó lè díẹ̀ náà. Bàbá ń gbé kò yẹ lórí. Ọmọ líle ní ọ́ lọ́sẹ̀lẹ̀. Dáàdì èlòkùn dàgí yẹn fọ iye bí pọkọ yáyá yíyó kàbámú yóò bá gíyàn ìyá àlàlẹ̀ ìṣòro ìdólé jọ ìdó ní kọ́kọ́ fún ẹnu òkú ọ̀run o. Wọ́n ní ìyẹn wọ́n ní kẹ́ súre fún òkú ọ̀run. ìyàwó sí ìyó. Wọ́n ní kẹ́ súre fún òkú ọ̀run. Níyà tó kú. Lóṣì bàbá lóṣì bàbá. Wọ́n sọ pé bàbá bó jẹ́ ìyá. Mo ní bàbá mo ní ìyá. ẹni ẹ̀yìn bá mi níjí. Wọ́n ní kẹ́ súre fún òkú ọ̀run. Ọ̀yà mo súre fókú ọ̀run. Tó kù lẹ kọ́kọ́ rí mi. Wọ́n ní ebi ń paya aya ń yó. Ní kẹ́ súre fún òkú ọ̀run. Ebi ń paya Aya ń yó. aya ń yó. Ẹ bá ń kọ́kọ́ bá ń yẹ̀wò. Ó lè jókòó ọ̀run tó wà lẹ́yìn yá lè rókò ọ̀run tó wà lẹ́yìn. Sẹ́kù kò jìjì ọwọ́ yé ìbọn Àṣẹ o. Ìbúra mo rórí pé ìdòdó ló tó ní oníjọ̀nù sí i. Wọ́n ní ká ìjó báyìí. Ìdòmú wọ́kọ́ rí ẹ̀ náà. Kí kó lè mẹ́ra. Ó yẹ kó mọ́ra. Ẹ̀bẹ̀ ló kó mọ́ra. Mo kó ire ni mo rí o, mo kó mára mo. Wọ́n ní kẹ́ súre fẹ́lẹ́ dà yín. Ẹlẹ́dàá mi ọ̀yá lọ mọ́ gbáre o. Má gbà bí o. Ẹlẹ́dàá mi lọ mọ́ gbáre lọ mọ́ gbáyọ̀ lọ mọ́ gbà bí o. Ẹlẹ́dàá àwọn gbogbo àwọn fáǹsì mi náà àwọn èèyàn mi nílùú òyìnbó ní Nàìjíríà kẹ́lẹ́dàá àwọn lọ mọ́ gbáre kọ́ mọ́ gbà bí ọ̀yá mọ́ gbádùn yín lọ́mọ́. Aláàrí ojú àgbà nǹkan kéékèèké ó gbé nǹkan ní láhánu nípínlẹ̀ Ondo Ondo láwà Ondo ẹ̀ kí mo gún ọ nílà méjì. Ọba olóògbé lókun lókun yín tó bọ ìwú ẹ̀ Wọ́n ní kẹ́ bọrí yín. ló la fẹ́ kó lè dá. Ẹ kí mo ti bọ́ rí mi lọ. O tó ní tùgbẹ́ jẹ́ mo wọlé mo la Ó tó ní kí n tó bọ́. mo la gbẹ́ ló bọ́. Ọ̀yá. Mo kì í ní o bá fọ̀ wọn afọ. Ọ̀yá ẹ bá wo ti yá mi nù. Sára rí ọjà báyìí. Pẹ̀tẹ̀bí bá ń gbó tọ̀rọ̀ yá mi. Ìyàwó ọ̀rọ̀ mi là ń pẹ̀tẹ̀bí. Wọ́n ní túbọ̀ bẹ́ẹ̀ yìí o. Ìwọ̀n okú ẹni ènìyàn tó kú o. Ọba méjì ọba àbò yín alẹ́ bá tó wọ́jà. Wọ́n ló sọ pé Àgbẹ̀ yóò dalẹ̀ àlèkò yóò dò wú ọ. Kí ni sọ pé òní kú? Ìyàn ìyẹ́ fúdi omi omi yẹn fìdí yan ẹ̀. Wọ́n ní ìyẹ́ ẹ̀díjà pé ẹ̀díjà lòkò ẹ̀díjà lékeleke. wọ́n ní kàtẹ́ ń sọ. Wọ́n ní kíní sọ pé òun rí kú. Wọ́n ní ẹ̀ ń fi ọ̀rọ̀ tán sọ pé èèyàn kú. Ẹ̀díjà. Èèyàn kú tẹ́ sọ pé kò kú. Èèyàn wà láyé pé ẹ̀ ń ológun. Ẹ wo wá lọ́kọ̀ rẹ̀ tì. Pé ẹ̀ ń yí gbogbo ẹ̀ sọ. Ẹ bá ń yẹ̀ wò. Màmá yín ó fi ó lóbi orí bẹ̀ ó láti kú èèyàn ayé. Nígbà tí ń gbádùn mi tán wà. Ẹyẹ yẹ̀wò. Èdàláyé àbúrò. Ẹ bá yẹ̀wò bàbá ẹ kẹ́ yẹ̀wò sẹ́. Ìyá mi àṣẹ gbogbo lọ síbítù ń jẹta ni. Màmá ìyáyé. Kí bóun láti sí tára ló fi yá. Ọ̀sán ẹlẹ́yẹ. Kí tó lọ̀sán ẹlẹ́yẹ. Nǹkan kéékèèké gbé nǹkan ní láhánu nílé àwo. Òjò ló bá mi tí mo yà ságbẹ̀dẹ bójò bá ti dá mo ń re ìlú mi. Kí ló tún rí? Mi ò kún bẹ̀ o. Mi ti kún bẹ̀. Ìyá mi tún kú. Ok. Kí láti tára ló fi yá. Lọ́dún ó bá lẹ̀ dé ọ̀sán ẹlẹ́yẹ. Àní ẹ̀kọ́ mẹ́ta ń gbẹ́lẹ́gbẹ́lẹ́ àmúṣèlú. Kò màmá náà. Ara rẹ̀ ó yá. Tá bá ti mú ọ̀sán ẹlẹ́yẹ Ọ̀sán ẹlẹ́yẹ àwọn ẹyẹ ló wà ń bẹ̀. nípa Òun ló fi sọ̀rọ̀ pé àwọn ìyá náà ń bẹ ń díẹ̀ ó lóun ò rí ikú ń bẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn ìyá náà bẹ ń díẹ̀. Ó ní wọ́n ò ní ẹ̀kọ́ àkàrà náà máa gbé fún oúnjẹ fún wọn. Bó láti bẹ̀rẹ̀ ṣe ń bò láti gbé bó láti gbé.
sẹ́yìn náà lẹ́ bá wa ṣe. ẹ ṣe tuntun ń bẹ dáadáa òṣìṣẹ́ gba ọmọlẹ̀ ẹ̀kọ́ àkàrà ọ̀tán epo obì omi bẹ́ẹ̀ni. mo nǹkan tẹ́ ẹ kà lẹ́ẹ̀dùn ò tí ì wọ 3,000. nǹkan tí òbí bàbá sọ ni. kì í ṣe pé mú nǹkan mímọ́ ṣùgbọ́n màmá kábàá ní ká wá wò ó ẹ bá ń dífá rẹ̀ ìyá mi ti kú ti pẹ́ ìgbà tí kíní wa tún sọ pé ìyá mi ò tí ì kú ńkọ́. ẹ̀hún èmi múrin tí mo fọ̀ yín. ìyá mi ti kú ti pẹ́ torí náà lè yẹ kí n sọ pé ẹ jẹ́ káwò báyẹ̀ ìyá mi sì wà láyé tàbí kò sí láyé mo ti kú ti pẹ́ láti 2018 ṣáwà sọ pé kíní mo fi gé ní báyìí. tèmi ẹ̀yìn mi ò fẹ́ gé o. ẹ tó tó dà ká tuntun dà. ẹ tó tó dà ẹ tó tó yàwó. òun ọba ti rí ní ẹ̀ka ẹ̀ náà wà tútù. ẹ bá ń tó àbí bó ní kámẹ́rà mọ́. lọ́dún tó wo ìlú òfin èmi òkú ọ̀run iye ló pọkàn ya tó fọ́n bẹ́ẹ̀ sẹ́yìn. máa fọ nẹ̀ẹ̀tà wà túpọ̀. òwe yíwé. kí ló tó sọ. ń fọ ní wọn fọ iye bí pọkàn ya yóò lóṣù èmi òkú ọ̀run wọ́n mú kọ́ yóò dórí kí ni kàtà ń sọ bẹ́yìn èdè yẹn ni mi gbọ́. ó ní ebi pàkà ya ń yó ó ní olókùn ti sọ pé olókùn ti sọ lẹ́ẹ̀kan pé òkú wíwí pé ẹ̀yin fúnra yín pé ẹ̀ ń ṣe báyìí pé ẹ̀ dúró sójú kan. ẹ wá bá mi sọ fún olókùn kọ́ mọ́ bínú. lókè ebínú. ó ti bínú. ebínú. ebínú. olóhùn sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin ń ṣe ẹ̀ẹ́bí pàkà ya yó pé ẹ̀ sọ ọ̀rọ̀ yẹn direct jáde. olókùn lọ pé ẹ̀ ń sọ̀rọ̀ síbí ẹ̀ ń sọ síbí ẹ̀ ń sọ síbí. olóhùn ló fi sọ pé òun wá sọ̀rọ̀ pé ká ẹ̀ sùrẹ̀ fòkú ọ̀run pòkú ọ̀run kan wà lẹ́yìn yín ẹ̀yin dẹ̀ sọ pé ìyá yín ò ti kú. màmá lórí àwọn nǹkan tí wàá ń lọ yìí ṣó ṣeé ṣe ṣé kéde yìí ó lè kan lè ń dà ẹ kí n wo mi. mo ṣe yìí mẹ́rin omi mo bá núwọ́ bàmí. bàbá yín nílò kíní. mo bá núwọ́ bàmí mi ṣe. kí ló tẹ kó síwájú yìí. bẹ́ẹ̀ ni o mẹ́rin omi mo mẹ́rin omi. nǹkan tẹ bá ń lò ní. nǹkan tí bàbá yẹn lò tó lẹ̀ kọ́ ló tó kọ̀nà díẹ̀. ní kíní ni. kò dẹ̀ sọ́tò ìyá bàbá yẹn nílò. kábíyèsí lódùmarè mọ̀mọ́ èyí náà wà dúró ẹ̀ dìgbàdì kíní. torí iṣẹ́ yìí wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ fi ilẹ̀ ni. abẹ́ ti fìgbà kan fi ilẹ̀ rí. irọ́ o láti jọ́ mi tí í ṣe iṣẹ́ òun bá èyí òun àfòdì karùn èyí òun ní ìrìn òun ní ìjẹ ní mímọ́ dáàmú mi ní ìjẹ. ní kíní wọ́n ní òun làwọn ń jẹ àwọn fún mi. ní ti ọ díẹ̀ yìí àbínáyé. ọlọ́pàá rẹ̀ tí òbí bàyẹ̀ wá mú ọ̀dà. ìdílọ́pàá bá wọ́ bí mo ro nǹkó. tọ́lọ́pàá bá wọ bí ọyẹ́ kó wá ṣe nǹkan. bẹ́ẹ̀ ni o. ṣé ọ̀rọ̀ pé ká fún yẹn lọ́mọ nìkan ní kíní ìṣe ní kí n ṣe nǹkan kan mi. tabarẹ̀ yàn tá dé tá gbé wá tí tọ́run sì lọ́wọ́ sí láti tú gbárùmọ̀ rẹ̀ lè sì lè tú sílẹ̀ tí kì í ṣe pé wọ́n á ṣe nǹkan ìtara ènìyàn ò ní yá tá máa gbé wá tá máa ti bèrè wọ́n á ṣe. mo sọ fẹ́ràn mi ìgbà mọ́lẹ̀ láìpín o bóyá lẹ mọ ọmọ onífà ni mí bóyá lẹ mọ ọmọ abísí mo fà lèmi náà mọ. mama gbogbo àwọn kìnnì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ nílùú èyí tó yẹ kó wọn kojú ìṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà dáadáa tó wọn kojú ìṣù tó sì jẹ́ wípé ààfin kankan tẹ́ẹ̀sì ní wò pé ẹjẹ́ àti ìṣiṣẹ́ kan lọ́dọ̀ ìyá yìí bóyá ṣé o tiẹ̀ píìkì ẹjẹ́ àti ìṣiṣẹ́ kan lọ́dọ̀ ìyá yìí bóyá ṣé o tiẹ̀ ní lánà bóyá kọ́mọ̀ yẹ pé yọ wọ tẹ́nísì náà máa sá lọ. náà dé táyà sọ pé màmá àwọn ni màmá ti sáré travel ọmọ lọ́gbọ̀n ẹ̀kọ́ ọlọ́pàá ní ọmọ tírẹ́tìn màmá kiri màmá ẹ kọ́kọ́ bá mi bu àwọn kankan náà kí ni máa ń fa ìṣòro sínú ayé yìí. ọwọ́ ìṣọ̀fọ̀ ọwọ́ lúkàlùkù ń fa ìṣòro sọ́fọ́. sáà lè kọ́ mi lọ́mọ mọ́lẹ̀. ọmọ malẹ̀ náà ni olónìkan olónìkan. ọmọ yìí sì wá rèé màmá nkiri kan nìṣẹ̀ṣẹ̀ ní nígbà tẹ́mi wà kékeré àìmọye ọmọ tá tọrọ lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ tí ọmọ wa dàgbà yìí náà wá dàgbà ẹ wá wò wípé ẹ gbàgbé ibi tẹ́ ẹ ti tọrọ rẹ̀ ẹ máa gbọ́ ṣé ẹ mọ̀ pé ẹ ti ṣe ìlérí níwájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò tọrọ ọmọ lọ́wọ́ Ọ̀ṣun yóò wá sọ ọmọ yẹn ní Ọ̀ṣun Fúnkẹ́ Ọ̀ṣun bá ń wò ó Ọ̀ṣun Kẹ́mi ọwọ́ aya ọwọ́ ní àwọn ti gba Jésù ní Olúwa àtolùgbàlà wọn. mo fi ọ̀rọ̀ yìí mo fi ń bá ìwẹ̀ yín náà wí ni o ẹ wá wò pé ọmọ yìí má lọ ibi báyìí mọ́ ọ ò ní jẹ́ ọkọ tó ń jẹ́ mọ́ ọ yẹ kí ẹ bá fọmọ ẹ lóko kan tí ó bá ìṣẹ̀ṣe yìí mu. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè.
pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbín ní àṣé ìgbàyí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ní ìyàwó ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ń firú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣó ti wá rí i pé Yorùbá dùn láṣà, ó dùn lédè. Yorùbá dùn online TV, ìkànnì tó dára ni. Ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà. Torí ìṣẹ̀ṣe làgbà o. Ojú pàdé ẹ̀ lóko ọdẹ fìràwò dáná, ojú pàdé ẹ̀ lóko ọdẹ sọ̀rọ̀ jẹ bí iṣu. Ẹ bá yẹ kí n tàn yín jẹ, ẹ tọrọ ọmọ ẹ lọ́wọ́ òrìṣà inú yín sì dùn. Mo sì mọ̀ pé ẹ̀tọ́ àtọrọ mi. Abẹ́ẹ̀tọ̀ láìkì méjì. Mo láìkí ẹ o. Kí ẹ tún bí méjì. Ọmọ ní gba máìkì lọ́wọ́ mi yìí o. Ẹ yẹ sọ̀rọ̀. Ọmọ kan wàá rí wípé nínú àwọn nǹkan tí mo rí wípé òrìṣà ń bẹ nílẹ̀ Yorùbá. A wà ní ìpínlẹ̀ Ondo town gangan la wà, Ondo West àbí Ondo South ní Ondo West, Ondo West gangan la wà yìí, Ondo la wà yìí. Màmá ọmọ yìí kò síìkì kábíyèsí Elédùmarè tó ní ọmọ oṣù mélòó lélẹ̀ báyìí. Ó ṣe 7 months. ní ta pírípírí lọ́wọ́ mi òjò òkúrè aláàgádá ogun ẹ bá wo ọmọ tó ń tọrọ lọ́wọ́ òrìṣà òrè o táwọn kan sọ pé òrìṣà fún èèyàn lọ́mọ òrìṣà ló fún un ẹ wá bá ń pè ní kí ló kọ òrìṣà yìí Ìbàyíṣọlá fún un tọ́ yóò fún ọ tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìwọ àtọ̀jọ́ ẹ jẹ́ sọ kí nìkan fún ilé ni ṣe rí ọ̀pọ̀lọpọ̀ olúwa ẹ̀ gan ṣé ìyàwó gan sọ fún apò ń tọrọ wa ni a lè mọ̀mọ́ ẹ̀yin gan ṣé ẹ mọ̀ báyà ìyá yín sọ fún pò ń tọrọ yín ó lè mọ̀mọ́ ká tọrọ yín ìyí ni máa ń jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá dáàpọ̀ kí lẹ kó orúkọ kínní yẹn Ìbàyíṣọlá. kí lórúkọ mi tẹ̀lé pé tí ò ní gòtò báyẹn Olúwayé fún tọ́ tàbí Olúwayé gbè mí. fún tọ́ tiẹ̀ ni yóò sì fún ọtọ́ ó dìgbà ó dàgbà ó dìrú ó dìgbà irú wọn ni máa di gómìnà ẹ bá ń gbójú ẹ sí ẹ bá ń gbó kájú ẹ dúpẹ́ inú mi dùn dáadáa ó jẹ èèyàn ọmọ yìí mo ló jẹ èèyàn ọmọ yìí mo ní wàá jẹ èèyàn ó ti dẹ́ yí ọ̀sìn lónìí gbogbo ayé ọmọ pèsè hàn ni torí gbogbo agbára tí ìgbín bá ní ilẹ̀ ní fi sìn Òjò gbogbo agbára tí ejò bá ní nínú igbó ilẹ̀ ní fi sìn. Kí ni àwọn nǹkan pàtàkì tí kíní ti ṣe fáwọn èèyàn? ṣe fún mi gbogbo tó ti ṣe fáwọn èèyàn pàtàkì irun ọmọlẹ̀ kí ni àwọn nǹkan tó ti ṣe tó ti gbà tó ń gba àwọn èèyàn lẹ̀ ni. dáadáa. Ẹ fún mi lápẹẹrẹ àwọn èèyàn tó ti gbà lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ti wọlé bíbá ẹ pé ẹ dákun ẹ jọ̀ọ́ o ẹ bá mi yẹ̀ mí wò tálẹ̀ tí wàá gbégbá ọpẹ́ lóríṣiríṣi. Pẹ̀lú òrìṣà ọmọlẹ̀ yìí. Bẹ́ẹ̀ni pẹ̀lú òrìṣà Mo lè ṣe sample sà. Má bọ̀ bíbà àwọn àbíyà ni wọ́n bọ̀. Ìgbà tí mo dénú ilé wọn. Má bọ̀ súnmọ́ mi. Mi ò bímọ. Bá ń gbọ́ mi. Ṣé mo lè gbé? Bẹ́ẹ̀ni ṣé mo lè gbé ọ? Nfa nkuru èlùbá tí ń ṣe ní odò gbẹ̀hẹ̀rẹ̀. Ọmọ kékeré bẹ́ẹ̀ni how are you? Wọ́n gbọ́ yín ẹgbẹ́ kí ni ìṣẹ́nu? Ìgbà tí mo débí báyìí mi tí bímọ. Tó ìgbà tí mo dẹ̀ débí mo tọrọ lọ́wọ́ Ìbàyíṣọlá pé mò ń wọ́ ọmọ pé kó jọ kó fún mi lọ́mọ. Ní ó dẹ̀ dá mi lóhùn pé níwòyí àmọ́dún pé ọmọ yẹn ni màá wá gbé bá òun bí báyìí. Tòótọ́ dẹ̀ rí bẹ́ẹ̀ ọmọ náà dẹ̀ ní. Kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀. Kí ló kọ ọmọ yìí?
Sunday àti Ayọ̀mídì méjì. Wàá sọ lórúkọ òrìṣà yìí. Òjó ni. Òjó okúrè. Òjó sọ ń gbé díẹ̀ kan wá. Òjó okúrè rè. Alágbádá ogun. Inú kíní ilẹ̀ ti tọrọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Màmá tẹ́ bá parọ́ Ọlọ́run bá ń wò yín o. Bẹ́ẹ̀ni náà ń wò mí orí mi. Ẹ tọrọ ọdún kèlò tẹ́ ti márì rè. Ó ti tó bí 6 years. Ó tó bí ọdún 6. Bọ́yọ̀ ọkọ yín ọ̀tà àtẹ̀kanlẹ̀ dáadáa. Àṣebó náà ló dẹ̀ wá. Àṣebó náà ló dẹ̀ ṣe lé. Bàbá yìí sì mọ̀ wá sọ̀rọ̀ o torí àwọn nǹkan kan máma torí kíní kan máa yà mí lẹ́nu ṣé èsè pé bọ́yọ̀ ọkọ yín ò lè. Mo trust ọkọ mi. Bọ́ọ̀lù ẹ̀sìn trust ọkọ yín ọ̀nà wọlé gbà trust. Ẹ lè bá wa wọ yàrá. Ṣùgbọ́n ẹ tọrọ kíní lọ́wọ́ ẹ tọrọ ọmọ yìí lọ́wọ́ òrìṣà yìí òrìṣà yìí dẹ̀ pèsè ọmọ ẹ̀ fún yín bóò lẹ ṣe wá mọ̀ pé ẹ ti lóyún lásìkò gbà yẹn. Ó kọ́kọ́ farapamọ́ fún mi bọ̀gbà tó yá tí mo wá gbọ́ mi lé lọ tí mo wá bá mọ̀mọ́ pé mi mọ̀ rí nǹkan tó yẹ kí n rí lóṣooṣù mi ò mọ̀ rí. Ẹ máa rí tẹ́lẹ̀. Mo máa rí tẹ́lẹ̀. Ẹ máa rí ihe. Bọ̀gbà tí mo dẹ̀ wá dé bí tí mo wá ṣàlàyé fún ìyá pé mi mọ̀ rí nǹkan tó yẹ kí n rí ní oṣù yìí. Ẹ kì í lóyún rárá tẹ́lẹ̀ ni. Mo máa ní but kò kí n dúró. Tẹ bá ti dé báyìí yóò tó lọ. Bẹ́ẹ̀ni. Kábíyèsí lódì máa. So ìyá wa ní pé káwọn béèrè lọ́wọ́ Olókun wò bóyá. So gbà tí ìyá dẹ̀ gbé Olókun síta tán dẹ̀ gbà pé ọmọ ẹ o ó ṣàlàyé báyìí báyìí o. Olókun dẹ̀ wá dá wọn lóhùn pé òun ti wà ń bẹ̀ o pé kó má tó ṣe amọ̀ràn bí ní lọ́yọ̀ọ́ pé òun lòun wà bẹ́ẹ̀ pé ó dá òun lójú wá dà pé ó dáa tó bá ti jẹ́wọ́ ló wà ń bẹ̀ o. Ẹ mọ̀ ìgbà kí ni sọ yẹ gbé sẹ́nu. Tó bá ti jẹ́wọ́ ló wà ń bẹ̀. Jẹ̀wá sísàlẹ̀ kárí ẹ. Jẹ̀wá sísàlẹ̀ bíbó. Jẹ̀wọ́ sókè. Kó wá sókè. Ká lè mọ̀ pé ọmọ lélẹ́yìí. Ọmọ ìgbọ́n lé o. So tá bá lọ ya scan kí scan lè gbé o. Wọ́n ṣàbá mi bá sọ̀rọ̀ wọ́n ju àjà sí wọ́n kì í wọ́n ṣe wọ́n mọ̀. So gbà tó dẹ̀ di oṣù tó tẹ̀lé tí mo dẹ̀ lọ ya scan dẹ̀ gbé pé oyún wà nù mí o. Yorùbá Dùn Online TV ẹ máa gbádùn wa nìṣó. Ẹ wàá mọ̀ pé irú ọmọ ọkùnrin báyìí lẹ́ẹ̀ fi bí. Gà tí mo dẹ̀ lọ ya scan tí scan dẹ̀ kàtà dẹ̀ mọ bímọ Òjó. Òjó okúrè alágàdá ogun. Ewé kan ni mo pè ìgbà èwe ló ń jẹ́ mi lójú ọlọ. Ara àwọn nǹkan tí ṣé ẹ ti wá sọ́dọ̀ ọmọ ti pẹ́ tẹ́lẹ̀. Rárá o mi ti wá tẹ́lẹ̀ o. Ta ló mú dọ́dọ̀ mọ́? Ọkọ mi náà ló mú mi wá sọ́dọ̀ wọn. Pé ọ̀rẹ́ àwọn kan. Ọmọ líle ọ̀rẹ́ àwọn kan. Ọmọ líle sáà lè pọ̀ mẹ́ lọ́mọ mọ́lẹ̀. Ọmọ mọ́lẹ̀ náà ni olónìkan. Olónìkan. Ọmọ yìí sì wá rèé màmá nkiri kan ní ìṣẹ̀ṣẹ̀ ní nígbà tẹ́mi wà kékeré àìmọye ọmọ tá tọrọ lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ tí ọmọ wa dàgbà yìí náà wá dàgbà ẹ wá wò wípé ẹ gbàgbé ibi tẹ́ ẹ ti tọrọ rẹ̀ ẹ máa gbọ́ ṣé mọ̀ pé ẹ ti ṣèlérí wájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò tọrọ ọmọ lọ́wọ́ Ọ̀ṣun yóò wá sọmọ yẹn ní Ọ̀ṣun Fúnkẹ́ Ọ̀ṣun bá ń wò ó Ọ̀ṣun Kẹ́mi ọwọ́ aya ọwọ́ ní àwọn ti gba Jésù ní Olúwa àtolùgbàlà àwọn mo fi ọ̀rọ̀ yìí mo fi ń bá ìwẹ̀ yín náà wí ni o ẹ wá wò pé ọmọ yìí má lọ ibi báyìí mọ́ ọ ò ní jẹ́ ọkọ tó ń jẹ́ mọ́ ọ yẹ kí ẹ bá fọmọ ẹ̀ lóko kan tí ó bá ìṣẹ̀ṣe yìí mu torí ìṣẹ̀ṣe làgbà o ojú pàdé lóko ọdẹ fìràwọ dáná ojú pàdé lóko ọdẹ sọ̀rọ̀ jẹ bí iṣu ẹ bẹ yẹ kí n tàn yín jẹ ẹ tọrọ ọmọ ẹ lọ́wọ́ òrìṣà inú yín sì dùn mo sì mọ̀ pé ẹtọ àtọrọ mi abẹ́ẹ̀tọ̀ láìkì méjì kí ẹ tún bí méjì ọmọ ní gba máìkì lọ́wọ́ mi yìí ẹ yẹ sọ̀rọ̀ ọmọ kan wàá rí wípé nínú àwọn nǹkan tí mo rí wípé òrìṣà bẹ nílẹ̀ Yorùbá a wà ní ìpínlẹ̀ Ondo town gangan la wà Ondo West àbí Ondo South ní Ondo West Ondo West gangan la wà yìí Ondo la wà yìí màmá ọmọ yìí kò síkì kábíyèsí Olódùmarè torí ọmọ oṣù mélòó lélẹ̀ báyìí. Ó ṣe 7 months.
ní ta pírípírí lọ́wọ́ mi òjò kúrè aláàgádá ogun ẹ bá ń wọ ọmọ tán tọrọ lọ́wọ́ òrìṣà ń rèé o táwọn kan sọ pé òrìṣà fún èèyàn lọ́mọ òrìṣà ló fún un ẹ wá bá ń pè ní kí ló kọ òrìṣà yìí Ìbàyíṣọlá fún un tọ́ yóò fún ọ tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìwọ àtọ̀jọ́ ẹ jẹ́ sọ kíní kan fún ilé ni ṣe rí ọ̀pọ̀lọpọ̀ olúwa ẹ̀ gan ṣé ìyàwó gan sọ fún apò ń tọrọ wa ni a lè mọ̀mọ́ ẹ̀yin gan ṣé ẹ mọ̀ báyà ìyá yín sọ fún pò ń tọrọ yín ẹ lè mọ̀mọ́ ká tọrọ yín ìyí ni máa ń jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá dáàpọ̀ kí lẹ kó orúkọ kíní yẹn Ìbàyíṣọlá kí lórúkọ mi tẹ̀lé pé tí ò ní gòtò báyẹn Olúwayé fún tọ́ tàbí àbí olúwayé gbè mí. fún tọ́ tiẹ̀ ni yóò sì fún ọtọ́ ó dìgbà ó dàgbà ó dìrú ó dìgbà irú wọn ni máa di gómìnà ẹ bá ń gbójú ẹ̀ sí ẹ bá ń gbó kájú ẹ̀ dúpẹ́ inú mi dùn dáadáa ó jẹ èèyàn ọmọ yìí mo ló jẹ èèyàn ọmọ yìí mo ní wàá jẹ èèyàn ó ti dẹ́ yí ọ̀sìn lónìí gbogbo ayé ọmọ pé sìn ọ ni torí gbogbo agbára tí ìgbín bá ní ilẹ̀ ní fi sìn Òjó gbogbo agbára tí ejò bá ní nínú igbó ilẹ̀ ní fi sìn má bàbá ọlẹ gbogbo agbára tí ẹyẹ bá ní lójú ọ̀run ojú òfurufú náà ní fi sìn ayé ọmọ pé sìn ọ ni sọ̀ǹgbọ́ wọ́n máa pé sìn ọ ni torí àtọ̀tún àtòsí báyìí lẹ́yìn lè má fi kórè wọ̀ rẹ̀ ẹ máa gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ata ọ̀dà ọmọ aráyé ọ̀gbàgbé ata ayé ò ní gbàgbé rẹ̀ ayé ò ní gbàgbé rẹ̀ ọmọ ọmọ ṣe o inú mi dùn sọmọ yìí wọ́n gan bí tán inú tiẹ̀ gan dùn ọmọ yóò ní kú mọ́ ọ lọ́wọ́ ọmọ yóò jẹ́ èèyàn wo ọmọ o ti dirú o ti dirú lónìí ọmọ ọmọ ṣe torí ògiri máa tiẹ̀ ṣe lọ́bẹ̀ irú máa tiẹ̀ ṣe lọ́bẹ̀ epo pupa tẹ́ ń wo ohun àti yọ̀ ọmọ tiẹ̀ ṣe lọ́bẹ̀ ọmọ ọmọ ṣe òjò fún tọ́ àbí ìmọ̀lẹ̀ fún tọ́ ó wá dàbí pé gbogbo wọn tó bá ti tọrọ lọ́wọ́ àwọn òrìṣà yẹn egun wọn máa ń dá yàtọ̀ tèmi mà tó yàtọ̀ o tẹ bá wà wò ṣé a wà sọ kí gbogbo àwọn èèyàn wà máa bọ̀ báyìí kó a máa tọrọ ọmọ lọ́dọ̀ yìí ṣé àwọn èèyàn ti wá tó wá tọrọ yàtọ̀ sí ìyá yìí. dáadáa ọ̀dọ́ ní ìgbà ṣe kó wa. ọlọ́dẹ gbà ṣe kó ní. kí lẹ sọ gangan ọba Mákin kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ mọ́ gbọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò ìyá yìí màmá oníṣẹ̀ṣe ni yín bẹ́ẹ̀ sà irú ìṣẹ̀ṣe wo lẹ ṣe. àbínibí ẹ̀sìn àbáláyé. ẹ̀sìn àbáláyé bíi ti báwo. ti irúnmọlẹ̀. irúnmọlẹ̀ bíi ti báwo. Ìbàyíṣọlá ẹ̀ ń jáwé. bẹ́ẹ̀ni. ẹ̀ ń já egbò. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yìí ti yé mi màmá kì í ṣe fíìmù là ń ṣe o ẹ má bà wá ṣe fíìmù ẹ wò mí kí mi náà mọ̀ wò ẹ̀ ń jáwé irú ewé wo lẹ̀ ń já. ìyẹn ń gbọ̀mọ́là. agbọmọlà ni yín ṣùgbọ́n mo rí wípé inú ilé ọ̀dọ̀ yín pupapupa ni ṣé pupapupa lè sin yín ni. bẹ́ẹ̀ni. kí ló fà á. àwọn kan tí ìmọ̀lẹ̀ mi ń lò nìyẹn aṣọ pupa. ni ìmọ̀lẹ̀ yín lò. bẹ́ẹ̀ni Ọbalúwayé rẹ́ẹ̀dì ló ń lò. kí ni wọ́n ń pè ní ìmọ̀lẹ̀. ẹ̀sìn àbáláyé. ṣáà lè rí ìmọ̀lẹ̀ àbọ̀sọ̀ lórí. wọlé rí àbí. àbí kábòwulẹ̀ ẹgbẹ́ ìjà ká fi agbára ilẹ̀ Yorùbá ká má fi síta ṣùgbọ́n ìmọ̀lẹ̀ yẹn kí làwọn pàtàkì kan tí ń ṣe é fún yín. èdè àbùbò mi èdè àbùbò ọkọ mi èdè àbùbò ọmọ mi mírùkọ ọkọ mírùkọ mọ ìmìlẹ́mi nìkú kò jìjì. ẹ bá kọ́kọ́ máa fa àsìkò yìí máa kí gbogbo àwọn ọmọ Oǹdó tán wà nílùú òyìnbó. èdè àwọn yòówù lóyìnbó mọ̀ kí wọ́n o. ẹ kí wọn. ẹ̀mí mo kí wọn. gbogbo ọmọ Oǹdó ni aníkẹ́ kí. gbogbo ọmọ Oǹdó mo kí wọn o. akárò wọn akálùṣe ẹ̀wọ̀n adókun wọn bọ̀ wálé o aeroplane wọn ní í já o akálùṣe akárìgbà lóògùn alùkò wọn jó o. mama gẹ́gẹ́ bí obìnrin ṣé ìṣẹ̀ṣe yìí ẹ bá lọ́wọ́ bàbá yín ni. bẹ́ẹ̀ni. bàbá yín gẹ́gẹ́ ló ṣe. bẹ́ẹ̀ni àní bímbím. mama ṣé ẹ kì í ṣe fẹ́ẹ̀kì. mi ṣe fẹ́ẹ̀kì o. bó o la ṣe wá fẹ́ mọ̀. ọ̀rọ̀ yìí fẹ́ mo gbé wọ́n àtọ̀ mú ní ìbánú ní bàmí ẹ̀mí ṣe bàmí ó ń lé mo gbọ́. ẹ níṣẹ́ mi kankan tẹ́ ń ṣe. irọ́ o
ẹ lóko. mi ti mi no ko ba mu no ko be me yu be. ẹ lódò. na ye. Mama, sa alárí ó ju àgbà lónìí nǹkan kéékèèké ó gbé nǹkan ní lahanu. Ẹ ṣáà ń gbé dètè mi ń sọ. Torí méèdo dodo odò ń sọ. Ododo yà. Níbo lẹ fẹ́ do lọ? Mama, ẹ bá lọ́wọ́ bàbá yín ni. Irú ẹ̀sìn náà ni bàbá yín ṣe. Ẹ̀sìn mọ̀lẹ̀. Ẹ̀sìn irun mọ̀lẹ̀. Kí náà ń pè ní irun mọ̀lẹ̀? Ẹ̀sìn ìbálẹ̀yẹ ayé abọ́hun. Kí làwọn nǹkan tí ń ṣe gan fáwọn èèyàn? Ẹni kúkò jìjù. Ẹni bá wá gbàsálẹ̀. Ẹni bá wá fún ìtọ́jú ara. Wọ́n á gbà sílẹ̀ tí kì í ṣe ti 419 tó jẹ́ pé nǹkan iṣẹ́ dádì ẹ̀ ṣe ni bàbá ẹ̀ kọ́lé tó kọ́nà tádẹ̀ mọ́ bàbá ẹ̀ nílùú yìí. Ní kíní ní kíní tí mò ń wé. Ó ní bàbá ẹ̀ kọ́ tí bàbá ẹ̀ kọ́nà ó bàbá ẹ̀ lọ́lẹ̀ ní pé kó máa ṣe lóun fúnra ẹ̀ pé bíbà ẹ̀ láti kọ́lé ẹ̀. Ṣé ẹ ti wá kọ? Kò tí ì kọ. Ó ti tọ́jú wẹ̀ lẹ́tí ń ṣe báyìí. Ó ti tó 30 years. Tí ẹ ti ń ṣe ẹ̀sìn ṣẹ̀ṣì. Inú ilé bàbá yín la wà yìí. Bàbá ẹ̀ ló fún nílé. Bàbá ẹ̀ ló fún níbí. Ó kọ́lé sọ́kà ó dẹ̀ fi kọ́lé òun náà ló fún bíbà. Bàbá ẹ kẹ. Ó ti lo 100 years ó dẹ̀ ti lọ. Ẹ mọ̀ bàbá ẹ̀. Dáadáa. Farabalẹ̀ o. Ó fẹ́ jọ wípé àwọn èèyàn fẹ́ gbọ́ wa lónìí. Kí ni àwọn nǹkan pàtàkì tí kíní ti ṣe fáwọn èèyàn? Ṣe fún mi gbogbo. Tó ti ṣe fáwọn èèyàn pàtàkì irun mọ̀lẹ̀ kí ni àwọn nǹkan tó ti ṣe tó ti gbà. Ṣó ń gba àwọn èèyàn lẹ̀ ni? Dáadáa. Ẹ fún mi lápẹẹrẹ àwọn èèyàn tó ti gbà lẹ̀. Kí àpẹẹrẹ ni bẹ́ẹ̀. Àpẹẹrẹ ni pé tó ti gba àwọn èèyàn sílẹ̀ ni pé ọmọ wà ń bẹ̀, ọkọ wà ń bẹ̀, ìyàwó wà ń bẹ̀, ẹni tó dẹ̀ ń ṣe gúngún yìí fúnra ẹ̀ gan-an ó wà ń bẹ̀ báyọ̀ dẹ̀ mo yá wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ti wọlé bíbà ẹ pé ẹ dákun ẹ jọ̀ọ́ o ẹ bá mi yẹ̀ mí wò tálẹ̀ tí wàá gbégbá ọpẹ́ lóríṣiríṣi. Pẹ̀lú òrìṣà mọ̀lẹ̀ yìí. Bẹ́ẹ̀ bíbà ẹ pé ẹ dákun ẹ jọ̀ọ́ o ẹ bá mi yẹ̀ mí wò tálẹ̀ tí wàá gbégbá ọpẹ́ lóríṣiríṣi. Pẹ̀lú òrìṣà mọ̀lẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni pẹ̀lú òrìṣà mọ̀lẹ̀. Mo lè ṣe sáǹpù sà. Má bọ̀ bíbà àbọ̀ àbíbà ni wọ́n bọ̀. Ìgbà tí mo dénú ilé wọn. Má bọ̀ súnmọ́ mi. Mi ò bímọ. Bá ń gbọ́ mi. Ṣé mo lè gbé? Bẹ́ẹ̀ni, ṣé mo lè gbé ọ? Nfa nkuru èlùbá tí ń ṣe ní odò gbẹ̀ngàrà. Ọmọ kékeré bẹ́ẹ̀ni, how are you? Mo ń gbọ́ yín, ẹgbẹ́ kìíní sẹ́nu. Ìgbà tí mo dé bí báyìí, mi tí bímọ. Tó ìgbà tí mo dẹ̀ débí, mo tọrọ lọ́wọ́ Ìbáyíṣọlá pé mò ń wọ́ ọmọ, pé kó jọ kó fún mi lọ́mọ. Ní ó dẹ̀ dá mi lóhùn pé níwòye àmọ́dún pé ọmọ yẹn ni màá wá gbé bá òun bí báyìí. Tòótọ́ dẹ̀ rí bẹ́ẹ̀, ọmọ náà dẹ̀ ní. Kí ló kọ ọmọ yìí? Sunday àti Ayọ̀mídì méjì. Wàá sọ lórúkọ òrìṣà yìí. Òjó ni. Òjó okúrè. Òjó sọ ń gbé díẹ̀ kan wá. Òjó okúrè rè. Alágbádá ogun. Inú kíní ilẹ̀ ti tọrọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Màmá tẹ́ bá parọ́ Ọlọ́run bá ń wò yín o. Bẹ́ẹ̀ni náà ń wò mí orí mi. Ẹ tọrọ ọdún kèlò tẹ́ ti márì rè. Ó ti tó bí 6 years. Ó tó bí ọdún 6. Bọ́yọ̀ kọ yín ọ̀tẹ̀ àtẹ̀kanlẹ̀ dáadáa. Àṣẹ̀bọ̀ náà ló dẹ̀ wá. Àṣẹ̀bọ̀ náà ló dẹ̀ ṣe lé. Bàbá yìí sì mọ̀ wá sọ̀rọ̀ o torí àwọn nǹkan kan máa torí kíní kan máa yà mí lẹ́nu ṣé èsè pé bọ́yọ̀ kọ yín ò lè. Mo trust ọkọ mi. Bọ́ọ̀lù ṣe trust ọkọ yín ọ̀nà wọlé gbà trust o. Ẹ lè bá wa wọ yàrá. Ṣùgbọ́n ẹ tọrọ kíní lọ́wọ́ ẹ tọrọ ọmọ yìí lọ́wọ́ òrìṣà yìí òrìṣà yìí dẹ̀ pèsè ọmọ ẹ̀ fún yín bóò lẹ ṣe wá mọ̀ pé ẹ ti lóyún lásìkò gbà ni. Ó kọ́kọ́ fara pamọ́ fún mi bọ̀gbà tó yá tí mo wá tí mo wá bá mọ̀mọ́ pé mi mọ̀ rí nǹkan tó yẹ kí n rí lóṣooṣù mi ò mọ̀ rí. Ẹ máa ń rí tẹ́lẹ̀. Mo máa ń rí tẹ́lẹ̀. Ẹ máa ń rí ihe. Bọ̀gbà tí mo dẹ̀ wá dé bí tí mo wá ṣàlàyé fún ìyá pé mi mọ̀ rí nǹkan tó yẹ kí n rí ní oṣù yìí. Ẹ kì í lóyún rárá tẹ́lẹ̀ ni. Mo máa ní but kò kì í dúró. Tẹ bá ti dé báyìí yóò tó lọ. Bẹ́ẹ̀ni. Kábíyèsí lódì máa. So ìyá wa ní pé káwọn béèrè lọ́wọ́ olókun wò bóyá. So ìgbà tí ìyá dẹ̀ gbé olókun síta tán dẹ̀ gbà pé ọmọ ẹ o ó ṣàlàyé báyìí o olókun dẹ̀ wá dá wọn lóhùn pé
òun ti wà ń bẹ̀ o pé kó má tó ń ṣe amọ̀ràn bí ní lọ́yọ̀ọ́ pé òun lòun wà bẹ́ẹ̀ pé ó dá òun lójú wà dà pé ó dà tó bá ti jẹ́wọ́ ló wà ń bẹ̀ o ẹ mọ̀ ìgbà kí ni sọ ẹ gbé sẹ́nu. tó bá ti jẹ́wọ́ ló wà ń bẹ̀ jẹ̀wá sísàlẹ̀ kárí ẹ. jẹ̀wá sísàlẹ̀ bíbó. jẹ̀wọ́ sókè. kó wá sókè ká lè mọ̀ pé ọmọ lélẹ́yìí. ọmọ ìgbọ́n lé o. so tá bá lọ ya scan kí scan lè gbé o wọn ṣàbá mi bá sọ̀rọ̀ wọn ju àjà sí wọn kì í wọn ṣe wọn mọ̀ so gbà tó dẹ̀ di oṣù tó tẹ̀lé tí mo dẹ̀ lọ ya scan dẹ̀ gbé pé oyún wà nù mí o. ẹ wàá mọ̀ pé irú ọmọ ọkùnrin báyìí lẹ́ẹ̀ fi bí. gbà tí mo dẹ̀ lọ ya scan tí scan dẹ̀ gbé kàtà dẹ̀ mọ bímọ odòjò. òjò kúrè alágàdá ogun ewé kan ni mo pè ìgbà èwe ló ń jẹ mi lójú ọlọ. ara àwọn nǹkan tí ṣé ti wá sọ́dọ̀ mọ̀mọ́ ti pẹ́ tẹ́lẹ̀. rárá o mi ti wá tẹ́lẹ̀ o. ta ló mú dọ́dọ̀ mọ́. ọkọ mi náà ló mú mi wá sọ́dọ̀ wọn. pé ọ̀rẹ́ àwọn kan. ọmọ líle sáà lè kọ́ mi lọ́mọ mọ́lẹ̀. ọmọ mọ́lẹ̀ náà ni olónìkan olónìkan. ọmọ yìí sì wá rèé màmá nkiri kan ní ìṣẹ̀ṣẹ̀ ní nígbà tẹ́mi wà kékeré àìmọye ọmọ tá tọrọ lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ tí ọmọ wa dàgbà yìí náà wá dàgbà ẹ wá wò wípé ẹ gbàgbé bí tẹ́ ẹ ti tọrọ rẹ̀ ẹ máa gbọ́ ṣé mọ̀ pé ẹ ti ṣèlérí wájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò tọrọ ọmọ lọ́wọ́ Ọ̀ṣun yóò wá sọ ọmọ yẹn ní Ọ̀ṣun Fúnkẹ́ Ọ̀ṣun bá ń wò ó Ọ̀ṣun Kẹ́mi ọwọ́ aya ọwọ́ ní àwọn ti gba Jésù ní Olúwa àtolùgbàlà wọn. mo fi ọ̀rọ̀ yìí mo fi ń bá ìwẹ̀ yín náà wí ni o ẹ wá wò pé ọmọ yìí má lọ ibi báyìí mọ́ ọ ò ní jẹ́ ọkọ tó ń jẹ́ mọ́ ọ yẹ kí ẹ bá fọmọ ẹ lóko kan tí ó bá ìṣẹ̀ṣe yìí mu torí ìṣẹ̀ṣe làgbà o. ojúpọ̀dẹ lóko ọdẹ fìràwò dáná ojúpọ̀dẹ lóko ọdẹ sọ̀rọ̀ jẹ bí iṣu ẹ bá yẹ kí n tàn yín jẹ ẹ tọrọ ọmọ ẹ lọ́wọ́ òrìṣà inú yín sì dùn mo sì mọ̀ pé ẹ̀tọ́ àtọrọ mi abẹ́ẹ̀tọ́ láìkì méjì kí ẹ tún bí méjì ọmọ ní gba máìkì lọ́wọ́ mi yìí o ẹ yẹ sọ̀rọ̀ ọmọ kan wàá rí wípé nínú àwọn nǹkan tí mo rí wípé òrìṣà ń bẹ nílẹ̀ Yorùbá a wà ní ìpínlẹ̀ Ondo town gangan la wà Ondo West àbí so Ondo South ní Ondo West Ondo West gangan la wà yìí Ondo la wà yìí màmá ọmọ yìí kò síkì kábíyèsí Elédùmarè tó ní ọmọ oṣù mélòó lélẹ̀ báyìí. ó ṣe 7 months. ní ta pírípírí lọ́wọ́ mi òjò kúrè aláàgádá ogun ẹ bá ń wọ ọmọ tó tọrọ lọ́wọ́ òrìṣà rèé o táwọn kan sọ pé òrìṣà fún yàn lọ́mọ òrìṣà ló fún un ẹ wá bá ń pè ní kí ló kọ òrìṣà yìí. Ìbàyíṣọlá fún un tọ́. yóò fún ọ tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìwọ àtọ̀jẹ́ ẹ jẹ́ sọ kí nìkan fún ilé ni ṣe rí ọ̀pọ̀lọpọ̀ olúwa ẹ̀ gan ṣé ìyàwó gan sọ fún apò ń tọrọ wa ni a lè mọ̀mọ́ ẹ̀yin gan ṣé ẹ mọ̀ báyà ìyá yín sọ fún pò ń tọrọ yín ó lè mọ̀mọ́ ẹ lè mọ̀mọ́ ká tọrọ yín ìyí ni máa ń jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá dáàpọ̀ kí lẹ kó orúkọ kínní yẹn Ìbàyíṣọlá kí lórúkọ mi tẹ̀lé pé tí ò ní gò tó báyẹn Olúwayé Fúntọ́ tàbí àbí olúwayé gbè mí. Fúntọ́ tiẹ̀ ni yóò sì fún ọtọ́ ó dìgbà ó dàgbà ó dìrú ó dìgbà irú wọn ni máa di gómìnà ẹ bá ń gbójú ẹ̀ sí ẹ bá ń gbó kájú ẹ̀ dúpẹ́ inú mi dùn dáadáa ó jẹ́ èèyàn ọmọ yìí mo ló jẹ́ èèyàn ọmọ yìí mo ní wàá jẹ́ èèyàn ó ti dẹ́yẹ ọ̀sìn lónìí gbogbo ayé ọmọ pèsè hàn ni torí gbogbo agbára tí ìgbín bá ní ilẹ̀ ní fi sìn Òjó gbogbo agbára tí ejò bá ní nínú igbó ilẹ̀ ní fi sìn má bàbá ọlẹ gbogbo agbára tí ẹyẹ bá ní lójú ọ̀run ojú òfurufú náà ní fi sìn ayé ọmọ pèsè hàn ni sọ̀ngbọ́ wọ́n máa pèsè hàn ni torí àtọ̀tún àtòsí báyìí lẹ́yìn lè má fi kórè wọ̀ ẹ máa gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ata ọ̀dà ọmọ aráyé ò gbàgbé ata ayé ò ní gbàgbé rẹ̀
ayé ò ní gbàgbé rẹ ọmọ ṣe o inú mi dùn sọmọ yìí wọ́n gan bí tán inú tiẹ̀ gan dùn ọmọ yóò ní kú mọ́ ọ lọ́wọ́ ọmọ yóò dé èèyàn wo ọmọ o ti dirú o ti dirú lónìí ọmọ ṣe torí ògiri mọ tiẹ̀ ṣe lọ́bẹ̀ irú mọ tiẹ̀ ṣe lọ́bẹ̀ epo pupa tẹ̀ ń wò àti iyọ̀ ọmọ tiẹ̀ ṣe lọ́bẹ̀ ọmọ ṣe òjò fún tọ́ àbí ìmọ̀lẹ̀ fún tọ́ ó wá dàbí pé gbogbo wọn tó bá ti tọrọ lọ́wọ́ àwọn òrìṣà yẹn egun wọn máa ń dá yàtọ̀ tèmi mà tó yàtọ̀ o tẹ bá wá wò ṣé a wà sọ pé kí gbogbo àwọn èèyàn wá máa bọ̀ báyìí kó a máa tọrọ ọmọ lọ́dọ̀ yìí ṣé àwọn èèyàn ti wá tó wá tọrọ yàtọ̀ sí ìyá yìí. dáadáa ọ̀dọ́ ní ìgbà ṣe kó wa. ọlọ́run dẹ́ gbà ṣe kó ní. àti kílẹ̀ tó pé. egungun ọ̀sẹ̀ àbáláyé. gbà àbí malẹ̀ ìnáwó. ìnáwó ló ń ṣe lọ́bẹ̀ yìí. adẹ́tọ́lọ́gọ́ tí ọ mẹ́ràn bọ̀ yóò jà ńlá láìsẹ́ràn ń bẹ̀ ó inú mi dùn má gbọ́ mẹ́yìn very fine boy ibi ló ti tọrọ rẹ̀ a jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ogun ni kíní ti ṣiṣẹ́ fáwọn èèyàn àwọn èèyàn wá sọ pé kò ṣiṣẹ́ ṣe mọ́ wọ́n má wàá jẹ́ kí ọmọ ẹ̀ máa kó òun bí yìí o because ẹ jẹ́ n sọ kíní kan fún yín lónìí ọmọ tá a bá tọrọ lọ́wọ́ ewé tewé ni o ọmọ tá a bá tọrọ lọ́wọ́ egbò tegbò ni o ọmọ tó tọrọ lọ́wọ́ kíní rèé o tiẹ̀ ni o ṣùgbọ́n lọ́rọ̀ ju kíní yìí lọ kíní dàbí ìrànṣẹ́ ọmọ tó bí ọlọ́run ló ní má jọ wá jọjọ́ wájú kọ́ wá máa pòwe tí ò ní túmọ̀ fọmọ kọ́ wá máa ní agbára Jésù kọfà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù kọfà rẹ̀ wo fi ojú ọmọ ìmọ̀ nǹkan tán pè ní ìṣẹ̀ṣe wọ́n ló di pírẹsidẹ́ǹtì ó di gómìnà ọmọ ẹ̀dán ń wò mí ọmọ abẹ́mọ́ gbé ọ lọ ni mo pàdé ẹ̀ ń ta lẹ́ẹ̀kan tí ń rákòrò mo ní abẹ́mọ́ gbọ́ mi lọ ní obìnrin mo ti ẹ̀wọ̀ kọ́ pé ojú okúrè alágàdo ogun ẹ mọ bọ̀dọ̀dọ̀ mi àjọ ṣètò ìtàn ni ẹ mọ gbé bọ̀dọ̀dọ̀ mi àjọ parí ètò yìí ni ó dirú ó dìgbà ó ju eléyìí lọ màmá tẹ bá wà wò dáadáa ṣé àtúnṣe wá wà fún àwọn èèyàn tí ń kojú ìṣòro torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà náà tán àrọ̀ mọ́ ṣé sọ lélẹ́ àbítọ̀ káwá o kàdáhùn. bàbá ń gbé mọ̀ pé ọmọ ilé gbogbo nǹkan wá action ni gbogbo nǹkan wá action ni tẹ́ bá wo bàbá tẹ́ bá wò dáadáa èèyàn mélòó ló ti wá tọrọ ọmọ lọ́wọ́ òrìṣà yìí. àwọn ní ti pọ̀ díẹ̀ o. wọ́n tóbi mélòó. àwọn ti pọ̀ díẹ̀. ẹ kọ́kọ́ bá wa ṣàdúrà méjì òrìṣà màá fẹ́ òbẹ̀ ṣe mọ́ ṣàdúrà ní kẹ́ ẹ ó pọn rẹ̀ fún wa o ẹ kàn ṣàdúrà. gbogbo ọmọ Yorùbá nínú kan nínú ara àwọn èrèkèrèdò wa rèé o lọ́tún lósì tá à ń lọ káàkiri ìpínlẹ̀ Ondo láwa ẹ̀ nílùú Ondo Ondo ẹ̀ tí mò ń gbọ́ ní ìlà méjì. kí ló tún mọ̀ kàtẹ́ sí yẹn. mo gbàdúrà. àdúrà lẹ́ ń gbà wọn. àdúrà. àwọn ọgbọ́n kankan. àdúrà yìí. bí o gbọ́ nǹkan kan bí o tí ì gbọ́ nǹkan kan. gbọ́ àdúrà yìí. tẹ́ bá fẹ́ bóyá ẹ fẹ́ pe kinní láti lè ṣe nǹkan kan fún yẹn bó lẹ ṣe máa ń ṣe. ẹ máa fọ ọlọ́run mo jìbà bá mo jìbà mo ṣe abẹ àdúrà máa bẹ̀rẹ̀ ṣẹ́yìn náà ká ṣe. bàbá yín gbé kinní ilé lọ́wọ́ ṣé bàbá yín ọ̀dọ́mọkùnrin ni. ọmọ bá mú jápà onímọ̀kùnrin dáadáa ní ìnáwó dáadáa. kí ló káwọn ọkùnrin ò fi wá ṣe. ìbí ọlọ́run kan rí tèmi sí èyí mú dúró ìbí ọlọ́run kan olúkálùkù sí ọ̀tọ̀ọ̀tọ̀ àbí. ṣé bàbá nù awo gan bàbá awo ni bàbá awo ni bàbá awo gidi ni bàbá. bàbá bóyá lọ wọ aṣọ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ lọ wọ aṣọ kẹ wà lẹ́gbẹ̀ẹ́ wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè kan wà tí màá bí ọjọ́ pé awo náà lọ́kọ̀ tó yé náà. onífá ẹni ìlú. màmá ẹ jókòó ṣé àwọn ọmọ yín mọ kínní. dáadáa mọ̀ tọkùnrin tó bí ọmọ mi ó mú tàn yá mọ̀ mi déédéé ó mú. ẹ máa ń da bẹ́ẹ̀ni ẹ máa ń da ẹ̀ẹ́dínlógún bẹ́ẹ̀ sà ẹ gbé jáde
Ifá jìgìjìgì Ifá mo gbọ́rọ̀ kan Ifá jìgìjìgì o Ifá mo gbọ́rọ̀ kan wọ́n ní ń wá joyè ilé Sanmí wọ́n ní ń wá joyè ilé Sanmí o. I love díẹ̀ bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀. Bàbá bájà máa lẹ́yìn síbẹ̀. ẹ̀ǹdínlógún lélẹ̀ bẹ́ẹ̀ sà. Ifá obìnrin ni bẹ́ẹ̀ obìnrin mi. ọkùnrin tí bá ń dẹ́ ẹ̀ǹdínlógún ọ̀lẹ́ ọkùnrin ni ọ̀pẹ̀lẹ̀ lọ́kùnrin ń dà àkókò ló kù. ábí yọ̀mọ̀dá fún mi. bẹ́ẹ̀ ni. ẹ jókòó pẹ̀tẹ̀bí lápẹ̀ yìí ìyàwó Ọ̀rúnmìlà pẹ̀tẹ̀bí bẹ́ẹ̀ni. pẹ̀tẹ̀bí lá máa pè yìí ìyàwó Ọ̀rúnmìlà. Màmá ṣé kí ni yín ò kì í mọ́fẹ̀gẹ́. àwọn ìrìn ayé láyé òdodo tèmi mú mẹ́ṣẹ̀ o. kí n dúró bẹ́ẹ̀ kì í mọ́fẹ̀gẹ́. láyé láyé o. náà yí wá. Màmá kí ni tẹ́ gbé síwájú kì í mọ́fẹ̀gẹ́. tèmi ẹ̀ fọwọ́ o. ẹ tẹ̀sí ewu. kí ni tẹ́sí ẹ wò ẹ máa di Ifá kan. olóbá ń da lókun. Ifá tẹ bá máa bá dání wípé ara ìyá mi ò jà ìyá tó bí mi gẹ́gẹ́ ọ̀ ń bẹ lọ́sibítù báyìí ṣùgbọ́n ó ti kú àti gbé lọlé ara ẹ̀ ti ṣe díẹ̀ ṣé kí ni nǹkan tá a tó máa ṣe tára yóò fi máa já sí ẹ bá ń dàfà rẹ Tèmilọ́lá Àdùkẹ́ ló kọ rẹ. ẹ bá wọn kò tó àti gbẹdẹ olé. ẹ ló ti kú wọn ti gbé lọ. ara mo ní ara ẹ̀ ti yá díẹ̀ lọ́sibítù àti gbé lọlé. yàrá ti yá àti gbé lọ wíkẹ́ǹd lè ṣe. ẹ bá ń dífà rẹ. tẹ́sì náírà tẹ́sì náà ṣe kò ẹ̀. ara mo ní ara ẹ̀ ti yá díẹ̀ lọ́sibítù àti gbé lọlé. yàrá ti yá àti gbé lọ wíkẹ́ǹd lè ṣe. ẹ bá ń dífà rẹ. tẹ́sì náírà tẹ́sì náà ṣe kò ẹ̀. ọyá báyìí mo wẹ̀ sí. wàá fọwọ́ sí àwọn abọ́ owó tí máa fi ṣe ta ní ọ̀nà. wa èmi á náà ilẹ̀. lórí owó kọ̀ wò pé àbí fáwọn fẹ́ náwó. èmi á náà gbọ́ Ifá pèsè kò mí ilẹ̀ owó ẹni ṣọdún bẹ́ẹ̀ àbí. ọ̀dà mo fowó sí. orí à ń gán o. àṣẹ orí à dá. owó tí bá fi sí owó tá a bá fi sí ẹ̀yìn lẹ́ẹ̀mẹ́ kì í ṣe fá mo láì kí yẹn parọ́. àwọn ènìyàn ní Ifá tí owó pé Ifá ní ọ̀nà wo Ifá ìnáwó èèyàn ní ọ̀nà wo ojú Ifá. ọ̀yá Tèmilọ́lá ló kọ ìyàwó ìyá mi. Tèmilọ́lá babalúwayé Ògúnládé èmi náà gọ̀ mọ́jà. akó lẹ́nu ọ̀nà ẹja àkọjá rí nà ẹ bá ń gbójò wá ẹ bá ń nu ara ìdára ẹ bá ń gbójò wá. kò yàgbẹ́ orí ẹ̀sán ni mo ti gbà. Òjó Kúrè alágàdá ogun. gba ètò ọ̀sẹ̀ náà. Òjó. ẹ ṣe ọ̀sẹ̀ nípa ẹ̀. Òjó Kúrè alágàdá ogun. láti kọ́ kékeré yẹn fọṣù wálé kọ̀ọ̀tà ayé o. wọn ló kún sọ pé ẹ lẹ́kọ̀ọ́ ta yín. àṣẹ o wọn ló kún sọ pé ẹ iṣu lẹ́kọ̀ọ́ wálé ta kọ̀ọ̀tà yín. ayé. àṣẹ o. bẹ́ẹ̀ni o. Òjó Kúrè alágàdá ogun ó lè bí ẹnu. bàbá ń gbé kò yẹ wọn gbé kò yẹ lómi. ọmọ líle ní ọ lọ́sẹ̀lẹ̀. dáàdì èlò òkúta gíyàn fọ iye bí pọkọ yáyá yíyó kàbámú yorùbá gíyàn bí alálẹ̀ ìṣòro ìdólé jọ ìdó ní kọ́kọ́ fún ẹnu òkú ọ̀run o. wọn ní iye wọn Èyí tó kẹ́ ṣàbí súre ẹbí fún pa òkú ọkọ ọ̀run. ìyàwó sí ìyó. wọn ní kẹ́ súre fún òkú ọ̀run. níyà tó kú. lóṣì bàbá lóṣì wọ́n bàbá. sọ pé bàbá bó jẹ́ Ẹni ìyá. mo ní bàbá mo ní ìyá. ẹni ẹ̀yìn fámìlì yín. wọ́n ní kẹ́ súre fún òkú ọ̀run. báyà mo súre fókú ọ̀run tó kù lẹ kọ́kọ́ rí mi. wọ́n ní ebi ń paya aya ń yó. ní kẹ́ súre fún òkú ọ̀run. ebi ń paya aya ń yó. aya ń yó ẹ bá ń kọ́kọ́ bá ń yẹ̀ wò. ó lè jòkó ọ̀run tó wà lẹ́yìn yín á lè rókó ọ̀run tó wà lẹ́yìn yín. sẹ́kù kò jìjì ọwọ́ yé ìbọn yìí ẹ̀. àṣẹ o. ìbúra mo rọrí pé ìdodo ló tó ní oníjọ̀gbọ́n sí i. Wọ́n ní ká ìjó báyìí. ìdọ́mú wọ́kọ́ rí ẹ̀ náà. kí n kó rẹ̀ mi mọ́ra ó yẹ kó mọ́ra. ẹ̀bẹ̀ ló Wọ́n ní ẹ̀kọ́ mọ́ra. mo kó rẹ̀ mi mọ́rí o mo kó mọ́ra o. wọ́n ní kẹ́ súre fẹ́lẹ́ dà yín. ẹlẹ́dàá mi ọ̀yá lọ́mọ gbáre o má gbàbí o ẹlẹ́dàá mi lọ́mọ gbáre lọ́mọ gbáyọ̀ má gbàbí o ẹlẹ́dàá àwọn gbogbo àwọn fáǹsì mi náà àwọn èèyàn mi nílùú òyìnbó ní Nàìjíríà kẹ́lẹ́dàá àwọn lọ́mọ gbáre kọ́ mọ́ gbàbí ọ̀yá mọ̀ gbádùn yín lọ́mọ mọ́. aláàrí ojú àgbà nǹkan kéékèèké ó gbé nǹkan ní láhánu nípínlẹ̀ Ondo Ondo láwà Ondo ẹ̀ kí mo gún ọ nílà méjì. ọba olóògbé lókun lógún yín dọ́bọ̀ ìwé ẹ̀ wọ́n ní kẹ́ bọ̀rí yín. ló la fi ọkọ̀ dáadáa. ẹ kí mo ti bọ́ rí mi lọ. o tó ní tùgbẹ́ jẹ́ mo wọ́n mọ́lá ó tó ní kí n tó bọ́. mọ́lá gbẹ́ ló bọ́. ọ̀yá mo kì í ní o bá fọ̀ wọ́n á fọ̀. ọ̀yá ẹ bá wo ti yá mi ni sára rí ọjà báyìí. Pẹ̀tẹ̀bí bá ń gbó tọ̀rọ̀ yá mi ìyàwó Ọ̀rúnmìlà ń Pẹ̀tẹ̀bí. onítúbọ̀ bẹ́ẹ̀ yóò inú òkú ẹni ènìyàn tó kú o
ọba méjì ọba bóyá alẹ́ bá tó wọ́jọ́ wọ́n ló sọ pé àgbẹ̀ yóò dalẹ̀ àlèkò yóò dò wú ọ̀. kí ni sọ pé òun rí kú. Iyan iye fúdomi iye omi iye fìdí yan ẹ̀. wọ́n ní iye ẹ̀díjà pé ẹ̀díjà lòkò ẹ̀díjà lékeleke. wọ́n ní kàtẹ́ ń sọ wọ́n ní kíní sọ pé òun rí kú wọ́n ní ẹ̀ ń fi yan ọ̀rọ̀ tán sọ pé èèyàn kú tẹ́ sọ pé kò kú èèyàn wà láyé pé ẹ̀ ń olókùn. ẹ̀wọ̀ wa lọ́kọ̀ rẹ̀ tì. pé ẹ̀ ń yí gbogbo ẹ̀ sọ. ẹ bá yẹ̀ wò. màmá yín ó fi lóbi orí bẹ̀rẹ̀ ó láti kú èèyàn ayé. nígbà tó ń gbádùn mi tó wà. ẹ̀yà yẹ̀wò. èdàyàyé àbọ̀. ẹ bá yẹ̀wò bàbá ẹ kẹ́ yẹ̀wò sẹ́ ìyá mi àṣẹ gbogbo lọ síbítù ń jẹ bá mi. màmá ìyáyé. kí bóun náà sì sí tára ló fi yá. ọ̀sán ẹlẹ́yẹ. kí tó lọ̀sán ẹlẹ́yẹ. nǹkan kéékèèké gbé nǹkan ní láhàánú nílé àwo. òjò ló pa mí tí mo yà ságbẹ̀dẹ bójò bá ti dá mo ń re ìlú mi. kí ló tún rí. mẹ́yọ̀ kún bẹ̀ o méjì kún bẹ̀. ìyá mi ti kú ok kí láwọn sì tára ló fi yá. lọ́dún ó bá lẹ̀ dé ọ̀sán ẹlẹ́yẹ àní ẹ̀kọ́ mẹ́ta ń gbẹ́lẹ́gbẹ́lẹ́ màá ṣètò. kò màmá náà. ara rẹ̀ ó yá tábà ti mú ọ̀sán ẹlẹ́yẹ ọ̀sán ẹlẹ́yẹ àwọn ẹyẹ ló wà níbẹ̀ nípa rẹ̀. òun ló fi sọ̀rọ̀ pé àwọn ìyá náà ń bẹ ń díẹ̀ ó lóun ò rí ikú ń bẹ̀ oníṣùgbọ́n àwọn ìyá náà bẹ ń díẹ̀ ó ní wọn ò ní ẹ̀kọ́ àkàrà náà máa gbé fi gbóúnjẹ fún wọn. bó láti fẹ́ ṣe bó láti gbé bó láti gbé sẹ́yìn náà lẹ́bàá wa ṣe. ẹ ṣe tuntun bẹ́ẹ̀ dáadáa kò ṣe é gba ọmọlẹ̀ yìí. ẹ̀kọ́ àkàrà ọ̀tán epo omi bẹ́ẹ̀ni. mo nǹkan tẹ́ ẹ kà lẹ́ẹ̀dùn tí wọ 3,000. ẹ̀ka tí olùfàbà sọ ni. kì í ṣe pé mú nǹkan míì mọ́ ṣùgbọ́n màmá kábà ní ká wá wò ó ẹ bá ń dífà rẹ̀ ìyá mi ti kú ti pẹ́ ìgbà tí kíni wàá tún sọ pé ìyá mi ò tí ì kú nǹkan. ẹ̀hún èmi múrin tí mo fọ̀ yín. ìyá mi ti kú ti pẹ́ torí ẹ̀ náà lè yẹ kí n sọ pé ẹ jẹ́ ká wò báyà ìyá mi sì wà láyé tàbí kò sí láyé mo ti kú ti pẹ́ láti 2018 ṣáwà sọ pé kíni mo fi gé ní báyìí. tèmi ẹ̀yìn mi ò fẹ́ gé o. ẹ tó tó dà. ká tuntun dà. ẹ tó tó dà ẹ tó tó yàwó. wọn wá ní tìrí ní ẹ̀ka ẹ̀ náà wà tútù. ẹ bá ń tó àbí bó ni kámẹ́rà mọ́. iye bí pọkàn iye ayé yóò dófò ìmọ̀kú wọ̀ wọ́n mú kọ́ yóò dórí kí ni kàtà ń sọ lẹ́yìn èdè yẹn ni mi gbọ́. ó ní ebi pàkà ya ń yó ó ní olókùn ti sọ pé olókùn ti sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin fúnra yín pé ẹ̀ ń ṣe báyìí pé ẹ̀ dúró sójú kan. ẹ wá bá mi sọ fún olókùn kọ́ mọ́ bínú. lókè é bínú. ó ti bínú. é bínú. é bínú. olóhùn sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin ń ṣe bí pàkà ya yó pé ẹ̀ sọ ọ̀rọ̀ yẹn direct jáde. olókùn lọ pé ẹ̀ ń sọ̀rọ̀ síbí ẹ̀ ń sọ síbí ẹ̀ ń sọ síbí. olóhùn ló fi sọ pé òun wá sọ̀rọ̀ pé kẹ́ ẹ̀ sùrè fòkú ọ̀run pòkú ọ̀run kan wà lẹ́yìn yín ẹ̀yin dẹ̀ sọ pé ìyá yín ò tí kú. màmá lórí àwọn nǹkan tí wàá ń lọ yìí ṣó ṣeé ṣe kéde yìí ó nìkan lè ń dà ẹ kí wo mi. mo ṣe yìí mẹ́rin omi mo bá níwọ̀ bàmí. bàbá yín nílò kínní. mo bá níwọ̀ bàmí mi ṣe. kí ló tẹ kó síwájú yìí. bẹ́ẹ̀ ni o mẹ́rin omi òun mẹ́rin omi. nǹkan tẹ bá ń lò ní. nǹkan tí bàbá yẹn lò tó lẹ̀ kọ́ ló tó kọ̀nà díẹ̀. ní kínní ni. kò dẹ̀ sọ́tò ìyá bàbá yẹn nílò. kábíyèsí lódùmarè mọ̀mọ́ èyí náà wà dìrú ẹ̀ dìgbàdì kínní torí iṣẹ́ yìí wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ fi ilẹ̀ ni abẹ́ ti fìgbà kan fi ilẹ̀ rí. irọ́ o láti jọ́ mi tí í ṣe iṣẹ́ òun bá èyí òun àfòdì kárẹ̀ èyí òun ní ìrìn òun ní ìjẹ́ ní mímọ́ náà mọ̀ mí ní ìjẹ́. ní kínní wọ́n ní òun làwọn ń jẹ àwọn fún mi. mẹ́lẹ̀ tí ọ díẹ̀ yìí. ọlọ́pàá rẹ̀ tí wo bíbá yẹn ní wàá mú ẹ̀yà. ọlọ́pàá máa wọ́ bí mo ro nǹkó. tọ́lọ́pàá bá wọ bí ọyọ́ kó wá ṣe nǹkan. bẹ́ẹ̀ ni o. ṣé ọ̀rọ̀ pé ká fún ìyẹn lọ́mọ nìkan ní kíní ìṣe ni kì í ṣe nǹkan kan mi. tabarẹ̀ èèyàn tá dé tá gbé wá tí tọ́run sì lọ́wọ́ sí láti tú gbárùmọ̀ lẹ́dẹ̀ sì lè tú sílẹ̀ tí kì í ṣe pé wọ́n á ṣe nǹkan ìdára ènìyàn ò ní yá tá máa gbé wá tá máa ti bèrè wọ́n á ṣe. Oṣó fẹ́ràn mi ìgbà mọ́lẹ̀ láìpín o bóyá lẹ mọ̀ ọmọ onífà ni mí bóyá lẹ mọ̀ ọmọ abísí mo fà lèmi náà mọ̀. Màmá gbogbo àwọn kìnnì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ nílùú èyí tó yẹ kó ọkọ̀ ojú oṣù
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà dáadáa tó wọn kò ojú ìṣúná tó sì jẹ́ wípé a fi nǹkan kan test ní wò pé ẹjẹ́ àti ìṣiṣẹ́ kan lọ́dọ̀ ìyá yìí bóyá ṣé o tiẹ̀ píìkì ẹjẹ́ àti ìṣiṣẹ́ kan lọ́dọ̀ ìyá yìí bóyá ṣé o tiẹ̀ ní lánàá bóyá kọ́ mọ̀ yẹ pé yọ wọ tẹ́nísì náà mọ̀ sá lọ. náà dé táyà sọ pé màmá àwọn ni màmá ti sáré travel màmá lọ́gbọ̀ ẹ̀kọ́ ọlọ́pàá ní ọmọ tírẹ́tìn màmá kiri màmá ẹ kọ́kọ́ bá mi wo àwọn kankan náà kí ni máa ń fa ìṣòro sínú ayé yìí. ọwọ́ ìṣọ̀fọ̀ wọ́dúkàdùkú fà ìṣòro sọ́fọ́ra ẹ̀ ọ̀lẹ́ ìsọ̀nà náà dá ìṣòro kan ti ọ̀run sí ayé wo bá ti mọ́wọ́ ẹ̀fà ẹ̀ṣí àbí olùkàdùkú bá ti mọ́wọ́ ẹ̀fà ẹ̀bẹ̀rún tí a rí ìkọ́sẹ̀ ẹ̀bẹ̀rún tí a rí tú sílẹ̀ ẹ̀sọ̀nà ẹ̀wọ̀n náà tọ́lọ́run bẹ́ẹ̀ lọ́nà ìṣòro kò ilé ayé tí ìṣòro ilé ayé ni ìṣòro nínú fi. ilé ayé náà láti rí sùn ní. bẹ́ẹ̀ni. ilé ayé láti rí ogun àfọwọ́fà. ẹlòmíín báyìí sí báyìí nígbà tó bá jòkó sí di kíní báyìí bóyá nígbà tẹ́ sọ̀rọ̀ sí báyìí ní pé gbogbo nǹkan tẹ́ ṣòro nílẹ̀ ò tí pé 3,000 kò tẹ́ pé 3,000 nígbà tẹ́ sọ̀rọ̀ pé kò sí pé 3,000 wáyé pé ilé aláwọ̀ míì a máa fi nǹkan míì mú tó yẹ pé ẹni tó ní kíní tó gbélé lọ́wọ́ sọ pé ó gbọ́dọ̀ ṣàgà ní díẹ̀ o tó ń wá lọ ń ṣàgà a máa ní problem ṣé n pẹ́ sọ̀rọ̀ kan ti bá ń gbà pé látọ̀dún wo ló ti wà ń díẹ̀ tí o ti kọ́lé ẹ̀ tí mo pé kì í ṣàwọn 419 nìyẹn. wọ́n fọwọ́ yóò ti kọ́ gbogbo ẹ̀. ẹ̀ tó bá jẹ́ 419 sí báyìí láti bí 30 years. màmá mọ̀mọ́ dọ́gbọ́n wo kíní inú aṣọ sí òní sọ sí òní bínú. ẹ má wọrí kò sí nǹkan tó bá jẹ́ pé 30 tó bá jẹ́ pé ẹlòmíín sì bá jẹ́ pé 419 àti kọ́lé méjì mẹ́ta ṣùgbọ́n èdèdè nǹkan tó bá mú wọlé tí bá lù wọn lè sáìnì sí òun náà wọn ìyá ara ń ṣe. kì í ṣe pé bẹ́ẹ̀ ń gbá yàn pẹ̀lú yẹn jìbìtì. òun náà wọ́n ń ṣe ẹ rí i pé ibi táwọn à ń sìn báyìí orí títì ni nílùú ilẹ̀ ní kò sẹ́ni tó ṣẹlẹ̀ ìyá yìí. níyà yìí. kò sí ẹ bá ti bẹ̀rẹ̀ pé làbákẹ́ oníbàyẹn kò sí. làbákẹ́ oníbàyẹn ọmọ awolùsì. ọmọ awolùsì. bàbá ẹ̀ légún bàbá ẹ̀ láyéláda ó ní gbogbo ẹ̀ kò sí ilé tí bàbá ẹ̀ kọ́ gbàgbá bá dúró síta a lè bọ́ ní kíṣìn bàbá rẹ̀ ti sọ̀rọ̀ pé ọmọ tó bá ti ń ṣáwó pé kò gbọdọ̀ fi 419 pẹ̀lú ẹ̀ so òun ló fi sọ̀rọ̀ pé lẹ́ẹ̀kan pé nǹkan táwọn oríṣiríṣi làwọn ẹlẹ́yẹ máa ń gbà tá má bá yàn jà àrílẹ̀ tẹ́ ẹlẹ́yẹ sọ pé wọ́n ti jo ohun ẹ̀ ọlọ́mọdé káwọn ìyá jo wa àrílẹ̀ tẹ́ sọ pé táwọn bá ti jẹ́ pé wọ́n ti lè tú sílẹ̀ èèyàn ẹlòmíì bá wọ́n ti parí ẹ̀ àwa sílé ibi tó ti ń ṣaláwo báyìí sí báyìí torí pé nǹkan tá fẹ́ jẹ wọ́n ní wọ́n á fi sílẹ̀ wọ́n dẹ̀ ti parí ẹ̀ lọ́rọ̀ tiwa ò kì í ṣe bẹ́ẹ̀ ni. bàbá ẹni tí ó wá sùn lálẹ́ tó jí láàárọ̀ ọjọ́ kejì tí ọba arọ kàkà lórí ẹ̀ wọ́n ti fa lọ wọ́n ti fa lọ abíyá lọ wọ́n ti fa lọ abẹ́ lọ kí ni nǹkan tó lè ṣe. ẹ ṣe débẹ̀ bàbá. èmi náà ò tí mi ti rìn débẹ̀ yẹn o. ọ wá wò pé bàtọ́ wá dijọ́ kẹta irun tó máa fáyọ̀ wá kó sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. ẹ ti bàbá ni. ẹnìkan wá wà náà ó sùn lálẹ́ wọ́n yọ kóró pàkà lọ́nà kóró kan méjì. ẹ ti yìí rí yẹn ṣé wọ́n lè gbé yẹn jáde kò lè fún akóró kan kejì sí. ẹ lè ṣe. ẹ mọ̀ yẹn ọ̀dà ẹni tí nǹkan ọmọkùnrin ọba ṣiṣẹ́ dáadáa sí mọ́ ọmọ ẹni tí kò ṣiṣẹ́ ẹ bẹ̀ mọ́lẹ̀ sí. lẹ́sẹ̀kẹsẹ̀ ibi tí mo wà ń sìn gan lẹ́sẹ̀kẹsẹ̀ kan tí máa ṣe lórí wọlé gan mo lọ àwọn iṣẹ́ wọ̀nyí dání láì gba wá náírà. ẹ lọ gbé wá ìlú ọmọ gbé lọ. tí mo lè fún yà. ẹ fún mi màmá gbé lọ. tí mo lè fún yà pé lọ lù lọ lù. ẹ jẹ fẹ́ mi. títọ́ la. àṣẹbẹ ẹlẹ́ni ni. òkú wa dìde títọ́ la lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ jẹ gbé wá ẹ lọ gbé wá lórí. bàbá ẹ lọ gbé yẹn wá lórí. àwa ṣe. alẹ́ lọ gbé yẹn wá lórí bàbá tó wà lórí. nǹkan tí gbarumọ rẹ bá ti fún yàn. mo ní sè yẹn wà lórí. ó wà ṣùgbọ́n ọ̀nà jì díẹ̀. ẹ̀yin lé ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀. ọ̀nà jì nípa tẹ́ ń sọ bí tẹ́ sọ̀rọ̀ lọ yẹn ni pé ọwọ́ ṣì ká yẹn. òkè agbára ṣì ká yẹn bẹ́ẹ̀ tó bá ti yọ kóró pọ̀ ká lọ. ẹ mọ̀. ká máa wà nú páìpù ká máa ṣe hun. ẹ mọ̀ yẹn ẹ lọ́ọ́ ti fa lórí ẹ̀ lọ. kọ́gbẹ́lẹ̀ ọtí kí ni kọ́gbẹ́lẹ̀ owó bẹ̀ ọmọ bá láti lóyìnbó mẹ́rin. mama ẹ máa wo wèrè. dáadáa. ẹ ti wò rí. dáadáa. obìnrin wo wèrè sọ máa ṣe é ṣe bọ̀yìn ẹ̀ máa dé o. dáadáa. ẹ gbọ́dọ̀ tó ti mọ̀. tá a bá mú wèrè wá tó bá jẹ́ ẹni tó ti wọnú ọjà. n tó ti wọnú ọjà. ẹ gbára yóò gbé yìí. èèyàn ti bá ẹwọ́ ọjà ẹ̀ tí bá jẹ́ wèrè tó ti wọnú ọjà abẹ náà abẹ àwọn tó nílé ayé bá fi sílẹ̀ ara àdé ìyá. ẹ̀bọ̀ èyí lẹ́bọ̀ bá wọn mú ẹ wà pẹ̀lú ìyá. wọ́n lè alẹ́ wọ́n pásítọ̀ tó wá fẹ́ gbàdúrà fún wọ́n ti mú wèrè kan wá sí ìbàjẹ́ pé bíbà ó dẹ̀ ju òsàn bíbà tó ta kánópì sí bíbà tó wúmọ̀ yìí tàbí lálẹ́ lọ́jà ó gbé pátá síta ni ibi ló ti ta kánópì tó ṣiṣẹ́ ṣe tó fún àwọn èèyàn lóúnjẹ. ní ẹni yẹn. bẹ́ẹ̀ni ó ṣe ń bọ̀ lọ́túnla báyà máa ṣọdún bíbà lọ́túnla. kò dé máa sọ́wọ́ mọ́.
ọlọ́run ọba òun ló máa ń tú èèyàn sílẹ̀ tí Olódùmarè bá ti lọ́wọ́ sí iṣẹ́ yẹn ò ní ní ààbọ̀. mọ́mọ́ máa ń fa fọ́ọ̀fẹ́ àsìkò yìí máa sọ fún gbogbo àwọn èèyàn pé má gbàgbé ìṣẹ̀ṣe ilé wa o ẹ máa sọ. Èdè Oǹdó dá má gbàgbé ìṣẹ̀ṣe. èyí ló ń kọ́ gbogbo ọmọ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá. ẹ má gbàgbé ìṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe dáa o ìṣẹ̀ṣe dàgbà o ìṣẹ̀ṣe ní kókó irú ẹ̀ náà lẹ́yìn náà ń ṣe yìí ẹ̀yin ò sì gbàgbé. ẹ ṣe pẹ̀lú òótọ́ ẹ má ṣe pẹ̀lú àgà. Ọ̀rúnmìlà Àjànà àkókò lóògùn bàbá dídú ará ìlóde àti kú ọmọ awo adùnràn sí kìlọ́rùn. Ifá ó ní ìtumọ̀, Ifá ní ètò, Ifá ní ìṣẹ̀ṣe, ìbà Olódùmarè ní, ìbà Olúwomi, Àdàbà, Ògbódùbà kátá, ẹ tó jọ ojúbọ̀nà ní ọmọ Ọ̀lá ni. Àwọn Ifẹ̀ náà wá ṣàkó fún mi. Kí mo sọ? Ẹ máa pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní nílùú wa ẹ̀. Ẹlòmíì téèyàn bá ní mọ́tò tó dáa ó dáa lára ṣùgbọ́n ṣe ìṣẹ̀ṣe pẹ̀lú ìtumọ̀ orúkọ ní kókó mọ́tò fàájì ni ilé téèyàn bá kọ́ fàájì ni nǹkan tó jẹ́ pàtàkì ní ayé ni pé kórúkọ èèyàn má bàjẹ́ àwa lè fọwọ́ sànyà nígbàjọ́ wọn tó ní ilé ayé àwa lè sọwọ́ sànyà níwájú àwọn tó ti kọ́kọ́ jáwé káwa tó já àwa lè sọwọ́ sànyà níwájú àwọn tó ti kọ́kọ́ gbafá káwa tó gbà àwa lè fọwọ́ sànyà níwájú àwọn tó ti kọ́kọ́ da olókun káwa tó dà àwa lè fọwọ́ sànyà níwájú àwọn tó ń tẹyán rìn káwa tó dà pa àwa ò kì í ṣe 419 àwa lè sọ. ẹ lè sọ pé tó bá yẹ pé 419 ni màmá ń ṣe pé ilé ọ̀gẹ́dà fọkọ́yẹrí pé kó mú màmá ẹ sọ. tó bá jẹ́ pé 419 ló ń ṣe ilé ọ̀gẹ́rẹ́yẹrí kó mú. màmá ẹ sọ tó bá yẹ pé ó ti wà lọ́rùn yìí ẹ sọ pé tó bá yẹ pé èké lẹ́yìn ṣe pẹ̀lú iṣẹ́ ìkílẹ̀ mú. Ẹ̀dọ́ bá ti ṣe èké 419 jìbìtì mi ṣe pẹ̀lú iṣẹ́ mi ṣẹ́ bà mí ilé ẹ̀dọ́ mú mi. bẹ́ẹ̀ ni. màmá ẹ má sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. màmá ẹ tó ọ̀rọ̀ yẹn sọ. Miami àdàkọ̀ mi ẹ̀bí èmi Làbákẹ́ Àjàyí ọmọ Wọnúùsì òṣèlú mo bá náwó bà mí nígbà mọ̀ ní ká ṣe yí mi ṣe 419 bà mí ṣe 419 mi bọ́ nídìí jìbìtì ní bá ti ṣe nílẹ̀ ló mú mi. nílẹ̀ tó mú ọ dódó màmá yóò sòótọ́. kí ló wà mẹ́ẹ̀ bàbá kú àfi gbogbo ẹ̀ sílẹ̀ géèmù lọ́rọ̀ lé ayé bó ṣe wà onílù ni mí onílù kò sẹ́ni tó ṣàìmọ̀ mí èmi ni mò ń lù fún Inspector General IG kò sádájọ́ tó ṣàìmọ̀ mí nílùú ìgbé ńlá ni màlúù máa ń ké tìkítọ̀ pẹ̀lú tí ó ké wọ̀lú. ayé ẹ ṣàánú mi ẹ pé mi létẹ̀ nìkẹ́ òtítọ́ ni number 1 odù tí mo borí ẹ̀ nílé Ifá mi gbọ́dọ̀ ṣe jìbìtì mi ò gbọ́dọ̀ lo 419 àwo tó bá ń ṣe 419 mi gbọ́dọ̀ bá ṣeré mi gbọ́dọ̀ promise obìnrin olóbìnrin ga lásán kí n lọ bọ́ àsùn kọ́nà ó pè mí ìrọ̀lẹ́ kí n má gbé fóònù yẹn tí n bá fẹ́ ṣoògùn fẹ́yàn máa rìn súnmọ́ ìlú òkèèrè máa lọ mú oògùn wá máa súnmọ́ àwọn tó nílé ayé ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú oògùn tí mo fẹ́ ṣe pẹ̀lú ìyàn wọn ràn mí lọ́wọ́ torí àgbájọwọ́ la fi ń ṣàyà a ò gbọ́dọ̀ ṣe 419 ẹ gbọ́dọ̀ lu jìbìtì tẹ̀mú a ò gbọ́dọ̀ lu jìbìtì ń bí ọlọ́pàá òkè ń wọ bíbá ẹ kó wá arrest láyé àbí tó bá wọlé tó ní pé ìyá lẹ́yìn láàrin bí ọ̀sẹ̀ kan kò tí pẹjọ́ méje báyìí orí títì náà block táṣọdún orí títì la block tó ìṣẹ̀ṣe dá 419 dá òṣùgbọ́n àwọn òkè ń lu jìbìtì tó bá jẹ́ ẹ̀kọ́ méjì. ẹ tó ní 419 dá. fọwọ́n tó ń ṣe ẹ mọ̀ sọ́kọ́ dáa. fọwọ́n tó ń ṣe ṣùgbọ́n àwa òkè ń lu jìbìtì ń bí tó bá jẹ́ ẹ̀kọ́ méjì àtàkàrà méjìlá ẹ̀rọ ẹ̀ ní ìdí àkàrà méjì àtẹ̀kọ́ méjìlá ní kó lọ mú wá àwa òde kì í bá 419 ṣe ó sì jẹ́ nìyẹn ìṣẹ̀ṣe kó gbé. ẹ wo yọmọ dùnmọ wa yọmọ kòrò bá wọta wa ọmọọṣẹ láwọn orin tẹ bá ń kọ fún ṣẹṣẹ yìí ọyọ kọ. àkọ́dá o mo mọ̀ jìbà o ẹ̀ṣẹ̀dá o mo mọ̀ jìbà ọ̀ní àmọ́jà ò ní kò ìbà rẹ̀ o àkọ́dá mo mọ̀ jìbà o ẹ̀ṣẹ̀dá o mo mọ̀ jìbà o Olódùmarè àmọ́jà ò ní kò ìbà o. ẹ tún kọ mí. ètò ìtọ́mọ méje wá ṣe bí omi àṣàpamọ́ o tó ìtọ́
ọkọ̀ mo ṣe wá ṣe yí o mi máa ṣe ayé ọkọ̀ rẹ̀ kó dáná mo ṣe wà lè yí o. ó ní bó ṣe jẹ́ ó mọ̀ ní bó ṣe rìn o. ọ̀nà bá sọ pé àdúrà ò gbà ó ní bó ṣe jẹ́ ẹgbọ́n àti mo sọ. ó ní bó ṣe jẹ́ o mà ní bó ṣe jẹ́ ọ̀nà bá sọ pé àdúrà ò gbà ó ní bó ṣe jẹ́ o. ó ní bó ṣe jẹ́ ó ní bó ṣe rìn ẹ bá sọ pé àdúrà wọn gbà ẹ wo yọmọ dùn wọn yọmọ kòrò máa wọn tàwọn Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ lórí ìkànnì Yorùbá Dùn Online TV a wà ní Ondo West ní Ondo gẹ́gẹ́ nílẹ̀ Ondo màmá Ọ̀kọ́lá ni. Bàbá náà kọ́là Ondo ẹ̀kí mògó nílà méjì ẹ̀ ní 1+1 ẹ̀yìn òní yọmọ dùn mọ́ wa o yọmọ kòrò máa wọ̀ tàwọn aláṣẹ Èdùmàrè ẹ ṣé o. Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkèdè ṣàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láìlẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ nílẹ̀ Áfíríkà pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrì gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin ṣe wá rí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá ayé ti dé bàbá ayé ti dé bàbá ayé ti dé ẹ wò mí èmi náà ọmọ aládé àlàáfíà àdé òde ọ̀kẹ́ àfìsí àpààyè àfìsí àpààyè gbogbo ìtì ìrógò àfìsí àpààyè ẹbí rógò